wọ́n ní bí ebi bá ti kúrò nínú ìṣẹ́bùṣe lẹ́dàá bá ti ń jẹ tó mu ìgbà ìgbádùn tó kù kò béwu dé àmọ́ nígbà tí àtijẹ àti mu kò bá rọrùn àti gbáyé adògùn dọ̀dẹ̀ ìdí rèé tí afiníká bojú wo ọ̀wọ́n gógó oúnjẹ lórílẹ̀‐èdè yìí àwọn ohun jíjẹ bíi ẹ̀wà ìrẹsì àgbàdo tìmáàtì búrẹ́dì àlùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìwádìí ti fìdí rẹ̀ múlẹ̀ pé gègé ló ń gbówó lórí sí láàrin ọdún kan sí àsìkò yìí bí a bá wo iye tí àwọn ohun jíjẹ yìí jẹ́ lóṣù keje ọdún 2020 oṣù kínní ọdún 2021 àti oṣù keje ọdún 2021 tá a wà yìí láwọn ìpínlẹ̀ bíi Èkó, Ògùn àti olú-ìlú ilẹ̀ wa Àbújá léyìí tó fi yé ni pé bíi ìlọ́po 3.5 ní àpò ẹ̀wà fi gbówó lórí tí apẹ̀rẹ̀ tìmáàtì sì lé owó sí ní ìlọ́po 2.5 nígbà tí àpò rẹsì kan náà léwó pẹ̀lú ìdá 50 ó lé kan àwọn ohun jíjẹ míì tí ìwádìí jẹ́ kó di mímọ̀ pé ó ń fojoojúmọ́ gbówó lórí ní gààrí àgbàdo gbígbẹ àlùbọ́sà àti búrẹ́dì bí àpẹẹrẹ ní oṣù kejì ọdún 2020 agolo mẹ́rin ìrẹsì jẹ́ okòólénírínwó náírà àti ẹ̀tàlélọ́gọ́ta kọ́bọ̀ 420 naira 63 kọ́bọ̀ tí àpò rẹsì kan sì wà láàrin ẹgbẹ̀rún 21 náírà ó lé 150 kọ́bọ̀ sí ẹgbẹ̀rún 28 àmọ́ ṣá nígbà tí yóò fi di oṣù kínní ọdún 2021 àpò rẹsì wà ní àárín ẹgbẹ̀rún 24 ó dín díẹ̀ sí ẹgbẹ̀rún 24 23,750 sí 24,500 ìyàlẹ́nu ńlá ló jẹ́ fáwọn àgbẹ̀ àti olókoòwò ìrẹsì tútù wípé ìrẹsì gbéra ó di ẹgbẹ̀rún 22 náírà 32,000 naira láti 24,500 tí ìrẹsì nìyẹn ẹ̀wà ń kọ́ lóṣù kejì ọdún 2020 àpò ẹ̀wà kan jẹ́ ẹgbẹ̀rún 13 ó dín àpò kan àbọ̀ náírà àmọ́ nígbà tí yóò fi di oṣù kínní ọdún 2021 àpò ẹ̀wà gbéra pa ó di 30 ẹgbẹ̀rún níhun tí ìwádìí sì jẹ́ kó di mímọ̀ pé lọ́wọ́lọ́wọ́ yìí àpò ẹ̀wà ti di ẹgbẹ̀rún 55 náírà àlùbọ́sà náà ò dúró sójú kan láàrin oṣù kejì ọdún 2020 sí oṣù kínní 2021 àpò àlùbọ́sà ńlá kan gbéra láti ẹgbẹ̀rún 23 sí ẹgbẹ̀rún 21 17,000 sí 21,500 naira bẹ́ẹ̀ lọ́mọ sórí nípa owó gàrí lóṣù kejì ọdún 2020 àpò gàrí kan jẹ́ ẹgbẹ̀rún 11 nígbà tí àpò gàrí kan gbéra lóṣù kínní ọdún 2021 ó di ẹgbẹ̀rún 11 ó dín àpò kan àbọ̀ sí ẹgbẹ̀rún 11 ó lé 150 náírà bí a bá bójú wo iye tí àgbàdo gbígbẹ wà nígboro wàyí ìwádìí jẹ́ kó yé ni pé àpò àgbàdo gbígbẹ ó jẹ́ ẹgbẹ̀rún 23 lóṣù kejì ọdún 2020 nígbà tí ó gbẹnu sókè sí 20 ẹgbẹ̀rún náírà kò dúró síbẹ̀ ẹgbẹ̀rún 22 sí 24 ni wọ́n ń ta àpò àgbàdo lọ́jà lóṣù kínní sí oṣù keje ọdún yìí lọ́jà tìmáàtì bí ó ṣe ń lọ òkè ló ń lọlẹ̀ lóṣù keje ọdún 2020 ẹgbẹ̀rún 8 ní apẹ̀rẹ̀ ńlá tìmọ́ kan nígbà tí ó já wálẹ̀ sí ẹgbẹ̀rún 6 lóṣù kínní ọdún 2021 ìwádìí fìdí rẹ̀ múlẹ̀ pé apẹ̀rẹ̀ tìmọ́ ó gbéra sókè ó di ẹgbẹ̀rún 19 náírà lọ́dún 2021 yẹn lóṣù tá a wà yìí bẹ́ẹ̀ ni búrẹ́dì náà ò yé gbówó lórí láàrin àwọn oṣù àti àsìkò tá a ṣe ìwádìí yìí ní ìbámu sí àgbéjáde tí àjọ tó ń ṣe ìgbéléwọ̀n òǹkà ní Nàìjíríà ṣe gbé jáde pé owó oúnjẹ ń gbówó lórí gidi gan pẹ̀lú ìdá 22 tí wọ́n sì gbé àgbéjáde wọn lẹ́sẹ̀ pẹ̀lú ìgbówólórí tí a ti mẹ́nubà lókè yìí nígbà tí àwọn àgbẹ̀ sì gbé àwíjàre tiwọn lẹ́sẹ̀ pẹ̀lú pé àìsí ètò ààbò tó péye àti ìkọlù COVID-19 ló fa wíwọ́n gógó tó ń jẹ wọ́n lọ́jà àmọ́ ṣá wọ́n ní onílùú kò ní fẹ́ ó tú ọ̀gá àgbà lẹ́ka ìfitónilétí ní iléeṣẹ́ ìjọba tó ń rí sí iṣẹ́ àgbẹ̀ fi dáni lójú wípé ìjọba ti dá sí ọ̀rọ̀ ọ̀hún ó ń dá sí látẹ̀yìn kò sì níye mọ́ dá sí títí nǹkan ó fi sàn wá bọ̀ ìyẹn Ọ̀gázeche Theodore ó ní gbogbo èèyàn ló mọ̀ pé nǹkan wọn lọ́jà tóun náà sì gbà pé ètò ààbò àti COVID-19 ló ṣàkóbá púpọ̀ fún ìpèsè ohun jíjẹ látọ̀dọ̀ àwọn àgbẹ̀ tó sì ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àgbẹ̀ tí ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ gidigidi. àdúrà wa ni pé kí Ọlọ́run má fi ìjẹ́ ẹ̀mú wa ní wa lára àmín. ìjábọ̀ ìròyìn lẹ́ka ìtọ́rọ̀ ajé lórí ọ̀wọ́n gógó oúnjẹ láwọn ọjà wa kò ní jù báyìí lọ
fún tọ̀sẹ̀ yìí. Ọláyínká Akóredé ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ rédíò 32 FM.